aago méjì òru la wà yìí, aago méjì òru. Ẹ lọ bá mi wá ẹran ẹlẹ́dẹ̀ tó bá tó bí oní 1000 naira odidi. Ẹ bá mi sọ sí inú ìjàlọ. Tí ìjàlọ bá ti bo ẹran ẹlẹ́dẹ̀ yìí dáadáa, ẹ bá mi sọ sí inú odó. Tí ilé wa bá jìnnà síbi tí a ti rí ìjàlọ yìí, ẹ jẹ́ ká wá ọ̀rá pólíbàgì kan dání. Ká sọ síbẹ̀ tí ìjàlọ bá ti tòròbó, ká sọ sínú pólíbàgì, ká dè lẹ́nu. Ká gbé lọ sínú ilé, ká sọ sínú odó, ká wá gun mọ́ ìjàlọ yìí kó kúnná. Àṣírí lóògùn o. Tẹ́ bá ti gun tó kúnná dáadáa, kí lẹ máa bá mi ṣe? Ẹ gún mọ́ṣẹ́ dúdú. Ẹ wá bá mi kó sí inú ike funfun ọlọ́mọrí. Tẹ́ bá ti kó sínú ike funfun yìí, ẹ wá bá mi wá aṣọ wáìtì kékeré kan. Ẹ bá mi fi bu ọṣẹ yìí lórí. Èèyàn púpọ̀ lè wẹ̀. Ẹ lè pín sọ́nà tó pọ̀. Kẹ́ fi aṣọ funfun bò lórí nínú ike ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣẹ́gẹ́tì báyìí. Tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ tán, ẹ wá bá mi fi ọmọdé rí ike yìí dé padà. Lẹ́yìn ìgbà tẹ́ ti fi aṣọ funfun bo ọṣẹ yẹn lórí, kẹ́ tó fi ike funfun dé ọmọdé rí ike yẹn dé. Ẹ máa wá lọ gbé sí inú ilé fún 7 days níbi tí ojú ò ti ní rí. Lẹ́yìn 7 days, tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní wẹ iṣẹ́ yìí, ẹ rí owó. Ẹ máa rí owó débi wípé àdúrà lẹ máa fi gbogbo ọjọ́ ayé yín máa ṣe fún mi. Ìkìlọ̀ tó wà ńbẹ̀ ni wípé a kì í wẹ iṣẹ́ yìí síbi tí obìnrin bá ń wẹ̀ sí o. Obìnrin ò dẹ̀ kí ń wẹ iṣẹ́ yìí o. Obìnrin ò gbúdọ̀ wẹ iṣẹ́ yìí o. Obìnrin kò gbúdọ̀ wẹ iṣẹ́ yìí. Tí a bá wẹ iṣẹ́ yìí síbi tí obìnrin bá wá ń wẹ̀ sí, obìnrin náà ò tún rí nǹkan oṣù rẹ̀ mọ́ ní ayé títí tí ó fi wọ ìkíámọ́ Ọlọ́run ọba sùn. Obìnrin náà ò tún rí nǹkan oṣù ẹ̀ mọ́ láyé tí a bá lọ wẹ iṣẹ́ yìí síbi tí obìnrin bá ń wẹ̀ sí. Iṣẹ́ yìí ta gbangba ló ti dá o. Bẹ́tírùmù táwa nìkan bá ń dá wẹ̀. Ìkìlọ̀ sàn ju ẹbọ rírú lọ o. Á dára fún wa. Kò ṣépè.